البشير وولى البشير فقدنا البشير وجاء البشير. ìjọ wa tá a wà níbí àga tí wọ́n ń gbọ́ bá náà tí ìwádìí wá sì létùmọ̀ báyìí mọ̀ ẹ̀pẹ́ ṣé ewu ni. شيخ والله يعصمك من الناس. جاء البشير مبشرا بقدومه فملئت من قول البشير سرورا. تالله لو قنع البشير بموجتي لوهبتها ورأيت ذاك يسيرا. dọ́tí bàbá àgbà lọ bá Ọlọ́run dọ́tí mo wá ń sin wọ́n rọ̀dí ẹ̀lọ́ tààrà àníhàn mo wá ń ṣe wá sí nílé bàbá mo ní ìjọrin yìí ò ti ṣàgbákò báyìí ló tarí ètò ń kọ fún máláyé àtẹni tí ń kọ fún náà tó dé báyìí. يا البشير مبشرا بقدومه فملئت من قول البشير سرورا. تالله لو قرع البشير بمهجتي لوهبتها ورأيت ذاك يسيرا. ìta tá a wà yìí dọ́jú kan náà àwọn arúgbó wa lọ bọ́ lọ́hùn tí wọ́n ní kí wọ́n ṣe wá sí níta yìí bàbá wa ti ẹ gbèsè òdi Allah ta'ala àníhàn bàbá ìmáàmù gẹ́gẹ́ ọ̀dọ́ ni mo wá lọ kò dábàá kí wọ́n lọ sí wá sí mi ká mẹ́jọ lọ. bàbá gangan wá tẹ̀lé púpọ̀ wá wí láwà ní. Kòtò súnkì gbọ́dọ̀ wí. يا البشير مبشرا بقدومه. bàbá wa ní ó ti yẹ kí n múra ìta àwọn tó bí àlá lọ. níbi ìta ni mo ti ẹwà mẹ́jọ. فملئت من níta قول البشير سرورا. àwa dé bẹ́ẹ̀ bí tá a ti wọlé bàbá ò wá gbé mọ́tò wọlé. ìjọ tí mo ti wá sí níta ìlú sọ. فملئت من قول البشير سرورا. àdúrà náà là á ṣe torí kò ní àwa náà láti gbà fẹ́ni tọ́lọ́ gbà. sọ̀nà ṣe kò lè ní wá lára. gbogbo ẹ̀dá tí bá máa ń gan láti gbà fẹ́ni tọ́lọ́ bá kẹ́ ó rọra rẹ̀ pé ni ó rọra rẹ̀ kan náà pọ̀ gbogbo akáàdì lè máa mú tí ó fi dà fún wa. tìbí káyọ̀ ti yé á ni. هنيئا مريئا يا بشير إمامنا بشراك دوما قد نجوت بصفوتي. mo káwọn ọ̀gá wa ẹ bá ní bàbá ìmọ̀ àná mọ́ kò sáànà ẹ̀mí tí ń kó sí láàánú ọ̀kan náà ní gbogbo ara wọn bá. bẹ́ẹ̀ mi sì wà nísìn bàbá tí mo gba àyè fún ọmọ wọn ni nílé tí a náà kó ṣe rí nù.
àbí òtá. Hani òun mọ́sálásí tí mo wá kọ́ tí bàbá kọ́ òní kíjì màmá gbogbo tẹ́sí ni bàbá gbogbo tẹ́sí ti lẹ fọmọ sípò ńláńlá ẹ̀yẹ máa bí happy. Hani mari ya Bashiru imamana. Gbogbo tẹ́lẹ̀ jẹ́ wọ́n mọ́ fà lónìí ní àbúrò mi kò sí ti kọ́ mọ́sálásí fún mi. فبشراك دوما imam chief imam. قد نجاك فبشراك دوما قد نجاك بصفوتي. Jímọ̀ tiẹ̀ nínú ẹ̀bí lọ́wọ́ wàá sí jímọ̀ méjì lónìí kẹ́ńtà. Ìmọ̀ kí lọ́sọ̀ọ̀sẹ̀ síra wọn ni. Òun náà ní tiẹ̀, òun náà ní tiẹ̀, òun ní tiẹ̀ ní bypass, òun ní tiẹ̀ gbogbo náà ní tiẹ̀ náà. Tó bá di every Friday, tí ẹ bá ti kí wọn tó máa pàdé ní family house, á wà á ṣàdúrà. هنيئا مريئا. Tí ò ní jáde ó yà wọ̀. Tẹ bá pọ̀ tẹ fẹ́ jẹ ọbẹ̀, ẹ̀bùn tó ní kálukú ní lọ́wọ́, wọ́n lè mẹ́rin kàndù ní tiẹ̀. يا بشير إمامنا. Ìyẹn ni management family. فبشراك دوما Ẹgbẹ́ ìbínú sáà. قد نجاك بصفوتي. Àbí? فبشراك دوما. Gbogbo ọ̀tá wa lè jẹ́ tí ẹ sáàgbà mi jẹ́ bàbá tí ẹ sọ̀kalẹ̀ fún mi. Kò sí ètí òní lè gbẹ̀tẹ́ sí. Tí wọn ò ní bẹ́ẹ̀ náà tó kú ṣáájú àwọn bá. فبشراك دوما قد نجاك بصفوتي. Ẹ ti di bàbá nù. Ẹ ti di bàbá. Máa ṣí tàkánà. ما شئت كان وإنما أشاء Bàbá ṣí ìtù. وما شئت إن لم تشاء لم يكن. خلقت العباد. خلقت العباد على ما علمت ففي العلم يجري الفتى والمسن. Ẹ ti di ẹdínú. ما شئت كان. Gbogbo ẹjẹ jọjọ rẹ ni alájọkéwù ẹjọ ká tó pọ́n ìdá lájú dá lọ. bẹ́ẹ̀ ni o. Bàbá pátá kò sí fọwọ́ lójúmọ́. Ìkànnì òòrè bọ́. ما شئت كان وإن لم أشاء وما شئت إن لم. Oṣù yìí sẹ́kọ̀ndì oṣù yìí ló pé 24 years mo di mọ́mọ́ ọ̀fà. And still counting. آمين. وما شئت إن لم تشاء لم يكن. وما شئت إن لم تشاء لم يكن. Nígbà tó lè parí ẹtẹ́, ọ̀dọ̀ àbá tó gbégbá, bàbá rẹ̀ mẹ́tàbà. شيخ الله يعصمك من الناس لا تخاف دركا ولا تخشى ولا حول ولا قوة إلا بالله. Bàbá wòlíì díkà wòlíì dán wòlíì. Wòlíì dán wòlíì díkà wòlíì. Díkà sẹ́díkì. Díkà wòlíì. Bàbá wọ́n ẹ̀dọ́sì tọ́lọ̀ ń fọ́ sí ni. Ntọ́lọ̀ ń ṣe ni bàbá ṣe. Ẹnìkan ní kí ni Ọlọ́run ń ṣe lọ́wọ́, mo ní ti ń ṣe Ọlọ́run ń ṣe lọ́wọ́. Mo wá kí àwọn ọ̀ràn náà lápapọ̀
wọn àyàn yẹn gbà míì tí ò ní nílé gbé wọ̀. èyí fámìlì ẹ̀ ṣe é. خلقت العباد bàbá sẹ̀ bínú. على ما علمت gẹ̀rẹ́jẹ̀ náà bá gbàlagbà. ففي العلم يجري الفتى والمسن. njẹ́ tí wọ́n ń sọ̀kalẹ̀ fún mi àwọn ará ayé amúnikọ́lù ni wọ́n pè mí wá sí wọ́n pa wọn. àwọn ni kò yẹ kó rí bá wọn kò yẹ kó rí bá wọn èmi ò ṣe wá àṣírí rẹ̀ ẹ̀yìn ẹ̀sìn bàbá àṣẹ bàbá ń kí bàbá ni. sọ ti rí báwọn wọ́n tó ń fẹsẹ̀ ń wọ́n sẹ̀ ó lọ ń lọ gàràgàrà ọ̀bọ̀ kòtò. ما شئت كان وإن لم أشاء tọ́lọ̀ fẹ́ kọ́ ló kọ́. وما شئت إن لم تشاء لم يكن. tọ́mi ó kàn tọrọ tí ń tọrọ tó bá rí báyìí èyàn yìí mọ̀ tá mọ́. oyin inú àmọ̀ ní táyé. آمين. bẹ́ẹ̀ bá dépò àṣeyàn rẹ mẹ́ta náà máa dààmú láti súnmọ́ àwọn tí wọ́n fowó kọ rẹ̀ ga gbogbo tí ò pẹ̀ wọ́n ni wọ́n máa jẹ́ ká kárí bùjẹ́ kárí nǹkan kọ́lá wọ́n máa dẹ́ǹtì méje. وما شئت إن لم تشاء لم يكن. pẹ̀lú ògo ọlọ́run ayé ò ní dẹ́ imú. آمين. ọ̀dà sàmí. وما شئت إن لم تشاء لم يكن. kẹ́yìn fọmọdé tó yẹ èmi lè kọ́ yẹn lẹ́kọ̀ọ́ lórí ẹ̀ kò lè dá yẹn lẹ́kọ̀ọ́. ẹ̀ẹ̀kejì tí ń súnmọ́ ni àwọn làwọn adviser bú lágbájá ó bẹ̀rẹ̀ kí n tó. olórí ibú òjẹ́ ṣe tiẹ̀ bẹ́ẹ̀. خلقت العباد على ما علمت. gbogbo ẹni tí ó súnmọ́ yín tí ó gbé ọ̀tá àwọn ọ̀rẹ́ yín sọ́kàn yín ọlọ́mọdé orí ìsúnmọ́. وفي العلم يجري الفتى والمسن. àlùmọ́mí ní daniel ọmọ tó jòkó tì níbi ilé ìsìn. Sàráfà níbí. sàràbàdà bàbá tí wọn ọ̀nkù mi ni òun náà ọ̀nà bàbá àwọn méjèèjì òun náà lè jẹ̀ wọ́n mú ọ̀fà. ìgbà tí mo wá dáàyè bàbá wọn ní wọn bá mi kó bàtà lẹ́rù pé àwọn ẹ̀kọ́ ṣàdúrà kan tó le bàbá wọn èyí tó jẹ yìí mọ́wùn mi ò ní jẹ lójú mi mọ́. mo ní kí ló dé ọ̀nà bàbá wa ní jẹ́ mọ́ ọmọ ni wọ́n tó jẹ yìí ó ti dókòó agbára tó yẹ kó sọnù. wọ́n bàbá mi ṣe agbádá ẹnìkan bá sì dé báyìí báyìí bàbá ẹ dákun o ẹ dákun o ẹ dákun o ṣé wo ẹ dákun o bàbá mi pé tí wọ́n kó sínú ọmọ yóò fòkù kàn án là. wọ́n á dà ló ẹ̀kejì wọ́n á dẹ̀ kẹta mi náà kí ló dé kó náà rí pọ̀ nínú rẹ̀ mọ́sẹ́ mo rí ti nínú tí náà. Báwo kí n tó tarí ọkùnrin kan kó lórí òun. Nígbà tí mi ní ẹgbẹ́ ẹgbẹ́ kí wọ́n agbélé kí n máa kí ti jí mọ̀. Division of labour ni. Wọ́n máa ń ṣe báwọn. Lọ́wọ́ tí o kí wọ́n yóò pọ́n kéke. Mo ní mo gbọ́. Mo wá lọ lé kéwú. Lọ lé kéwú. Lọ́dọ̀ mi náà. Mo bá bá ẹni tó ní kí n fàyà kúrò lórí òun. Ó wá jòkó tẹni tó ní kí n fà. Ẹ dákun ti máa dáhùn. Tí a bá lẹ́nu yìí ká aṣáájú ẹnu máa ká wa ìmọ̀ràn wèrè náà nígbà. Àní gbọ́ tiẹ̀ o. Bàbá ti máa ń bú apá ìgbọ́n rẹ̀ ní kí ló ní àṣẹ tá à sí. Tó bá ti lè sọ jáde tó bá ti dá ẹbú àgbà náà. Ẹ tó ní fàyẹ̀ kúrò lórí ìrùn sówó kìíní pọ̀ sí. Ìlú wọn pọ̀ lẹ́sìn tó máa súnmọ́ yẹn káàkiri. Bẹ́ẹ̀ máa bọ̀ lóde tó máa nà yẹn kúrò. Àmọ́ tó bá sọ̀rọ̀ ni kò ní ná yẹn. Irú wọn ọ̀rọ̀ ní tó jẹ gàba lórí yín. Àmín.
ẹ̀kẹta làwọn ọ̀ní ṣubú àákùn ọ̀dẹ́lẹ̀ àwọn ọ̀nìkan náà sún wọn mọ́ yìí. àmín. fàlà kó tàlẹ̀ ìbáàdà. kúrò àìsí pátí àti mi. àlàmà lè mọ́ta. gbogbo àti àti dúró ti bàbá yìí àti ìdúró. nǹkan ṣe wọ̀sọ̀wọ̀sọ̀ lọ́wọ́ ni àti ìdúró. kánrin ló bẹ̀rẹ̀ tọ́kàn rẹ̀ sì nàró nínú yín o. ẹ dúró yẹ́nyẹ́. ẹ má jẹ́ ògùn ayé láti pè wọ́n ní bàbá. ẹ tọ́lọ̀ bá ti bàbá. àfi ká bàbá rẹ̀ náà ni. àwọn ẹlú ọ̀sẹ̀ pé ẹ tọ́lọ̀ ń bá ṣe ní nǹkan ni. bàbá ṣe wọ́n ń gbọ́. gbogbo ẹ̀tẹ́ ẹja àjọ gbá bọ́ọ̀lù lágbolé èyí ti kú. sọ́gbà tẹ̀ ló ń gbá bọ́ọ̀lù lẹ́sẹ̀ tó ọlọ́run fi hàn wọn ni ọba ti lè dúró tiẹ̀. ọba ti lè dúró ọlọ́run fẹ́ kẹ́ máa hàn ká lójú ojú kojú yìí ó dín covid àsìkò yìí. fàfẹ́rẹ́ ayé mi yàjẹ̀rẹ́. ẹ bá mọ̀ nígbà náà pẹ́ni tí ó tóbi ni wọ́n ẹ ti dá wọn lẹ́sẹ̀ lórí fíìdì. ẹ ní tí wọ́n lóye ìgbà ọ̀nà ní sábà ṣe bí wọn kí n kọ́ mi níbi tó lọ́ọ́ tiẹ̀. fàfẹ́rẹ́ ayé mi yàjẹ̀rẹ́ fata wàlẹ̀ mọ́sìn. bàbá àgbà yányánu. yányá àwọn ènìyàn. nígbà tí ànábì Ádámù kú wọn wá lẹni tí ó kírun sí la àtẹwádé àwọn mọ̀lẹ́kà ti dé àyókù pé ènìyàn kì í rà ní kẹgbẹ́ sífù ìbátúlá ẹni kó wá kírun wọn ní kí ló dé tí ó fi kírun wọn ló ní mọ ní Ádámù lára ẹlẹ́ẹ̀kejì tí ó fi kírun àti gbà fún bàbá ẹ̀ lójú ayé àgbà fún ọmọ náà kírun àwọn tá a gbà fún àná tó gbà fún ni. bàbá ni mo bá ṣe nǹkan ọmọ ṣe olúwẹ́fẹ́ ṣe àgbákò nù. fàṣàyìmù ìkọ́dìrẹ́. bàbá àránṣẹ́ tẹ́fì gbádùn àyè yìí ọlọ́mọ fi jẹ níyà. fìmà àròdà wọ́kọ̀dọ̀ fìmà àròdà kọ̀dọ̀. ẹ wọ́n ní sọ́tàn ni ẹ mọ́ wọ́n yí dání o. gbogbo lọ yẹn sáyìn bá yá gbádà yìí. àránṣẹ́ mo ní sọjá láì bí mo wà. ẹ gbọ́ báńkì sábà kọ́ náà wọ́n fọ̀ fún. Àmín. Tàbí ké yé láàyè ọlọ́ọ̀dẹ jẹ́ rí. Àmín. Kódà tí mo mú kí wọ́n sáńtì àfáàdò sí. Yóò ní gbèdéke yín tó lè ṣe mọ́. Òsì ò ní ta yín. Àmín. Ìrọ̀rùn lẹ́ẹ̀fì lò. Àmín. Tọ́lọ̀ ń rò tó ṣe fún mi. Wọ́n dùn nǹkan. Oríire ni wọ́n orí burúkú wọn dùn. Àwọn tọ́lọ̀ bá ti fún nìyẹn. Káwọn fẹ́ẹ̀nì ẹ̀ ló kù. Àbẹ̀ ọlọ́ọ̀jì ó rọrùn. Àmín. Ìta àti bábọ̀ náà fẹ́ lọ́jọ́ bírèkì lórí yín. Àmín. Ọlọ́ọ̀jì ó máa dùn lọ. Àmín. Lásìkò tí kíkú àrò ga sí. Àmín. Àwọn ìmọ̀ ká ga sí. Àmín. Kí lọ yóò ga sí. Àmín. Kẹ́nìkan kó ga sí. Àmín. Tó o bá ti ń líìdì báyìí tí kálukú náà kó máa ṣáájú kó máa tẹ̀lé kí ni wọ́n máa dùn. Má já wa lẹ́yìn Àmín. tiwa nù. Tó bá sọ ọmọ àná ni ẹ̀yàn síbí o ti dá ìbàbá ńlá wọn náà nù. Bẹ́ẹ̀. sọ̀rọ̀ wọn. Abẹ́ ẹ̀gbọ́n mi bí. Wọ́n ẹ̀ tẹ̀ ẹ̀nà rẹ̀ nínú. Sẹ́ẹ̀lì bá wa pọ́n wọlé. Ó dẹ̀ tẹ́ bá pọ́n lẹ́ẹ̀dẹ̀ ńgbọ́. Sẹ́ẹ̀lì bá wọ́n. Sẹ́ẹ̀lì bá wà lù mí. Rárá mi. Ẹ jẹ́ lọ skul rí. Ó ti parí. Sẹ́ẹ̀jọ kéwúrí. Sọ́dọ̀ tó bá sọ yín nísìn. Kélégbé. إلى ما لم ترد. Ẹni kí ló jẹ́ sọ bẹ́ẹ̀?
wọ́n ti di grand commander. تتم الوعد في شيء نعم حسن قول نعم من بعد لا. wọ́n ní wọ́n bàtà mo ní wọ̀ níwájú bàbá ni mi wọ bàtà níwájú wọn. ọkọ̀bí ṣe àná náà lò ní ìmáàmù náà ní àgọ́ ara tẹ̀mí kó sí ló yàtọ̀ èmi tí ń lọ náà ní ń padà. kọ́ọ̀lù lábàdà nàám. ẹni ọlọ́ọ̀mí wọn ń sùn. ọkọ̀bí ẹsẹ̀ bá tíà kí wọ́n dà ilé àmúkúkọ̀ ọ̀sán padà bọ̀. nàám. yóò rọ̀ yín lọ́rùn tààrà. bàbá wọn náà ọjọ́ tí ẹ ti wé èmi tí mo àlùfóòtò ha gbogbo ọ̀nà ló sí yẹ́yẹ́ yóò sì sí fẹ́yìn náà nù. Asanu kọ́lùnà mímbàdìlá. Ọ̀pọ̀bí lọ́lá bàdà nàám. ṣé ẹ ti fún bàbá lẹ́nu kékeré ni? Àìdá ẹ fẹ́ fún ọ $1 million. Fasbir laha. ọ̀rẹ́ mi ni wọ́n ti lọ bẹ fún mi jẹmọ kiri sí wàásù Ìbàdàn ní tiwa wọn ni kí wọn fún bàbá tí wọn sì sin ní ẹnu sílẹ̀ kò sẹ́ni tí ó nà mí àbúkálẹ̀ mọ̀ pé táwọn fún bàbá náà náà mọ̀ fún yín lọ. Fasbir laha. wọ́n máa rọ ọkọ̀ ọdún yìí sí i torí ní Holland wọ́n ní ilé iṣẹ́ mọ́tò. وبلا فبد إذا خفت الندم. kódà tún padà wá o tẹ́wàá ṣe kán níbi o. àmọ́ náà wá kì í lásán ẹlòmíràn kúkú máa bá a náà ṣáàjì ó jòkó jẹ́ kó máa bá tiẹ̀ lọ. àwọn alárìnká tó ságbẹ́ ẹlẹ́gbẹ̀rún òwe bẹ́ẹ̀ ni. ló máa ó yé mi ó yé mi. ìmáàmù wọn ò ṣe tó àǹtàkùnrin ìmáàmù fi tàṣàmùrí fìlìpìwì fìlìrídọ́ fìlìpàṣípà yàní fi ọ̀dọ́rí àwọn jìnnàsì. aládìí àrẹ ló. adìyẹ ààrẹ ló. àwọn náà fún bàbá ní $1 million. mo fọ́ọ̀nù wá kí ó tẹ̀ sí ẹ. Fasbir laha. kẹ́lọ̀ pé kò ní èmi náà láti sáà fún wọn bí àmì. ní agbègbè òṣèlú dọ́kítà ológun kò ní èmi lànà ọmọ àwọn ẹni ìpínlẹ̀ lèmi. bẹ́ẹ̀ ti yé rí iṣẹ́. àbí bẹ́ẹ̀ kọ́ ni bàbá ó ń lọ ní kìíní yẹn chain ni ó ti kọ́ra wọn a máa tẹ̀lé lọ́lọ́wọ́ náà ni tàbá láàrin àná lára yín adalẹ̀ nù. adalẹ̀ nù o. fáátì ẹ̀ lèmi fẹ́ ṣe ìmọ̀ ó lọ wí. وبلا فبدا إذا خفت الندم. ẹ̀tún dáa lẹ́kọ̀ọ́ lórí kí ní nǹkan. وبلا فبدا. ló wá kí i ní ẹ ti ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan máa wò mí lóòótọ́ program ẹlẹ́kẹta ni lónìí ó tẹ̀lé mi lóòótọ́. إذا خفت الندم. òfà mo ti bẹ̀rẹ̀ bàbá dókítà pẹ̀lú ògùn ọlọ́run ẹ̀ ní sí òfò ẹ̀ka n tó le jù láyé níbi tó yẹ kí a ti kan àgbákò ẹ̀jẹ̀ àkàn bàbá àgbà ni mo ń sọ fún àwọn Dr. Dasuki yóò wọlé akíndúmọ̀ tẹ̀ ṣe lọ
bitọ́lọ̀ yóò ti máa dùn ọlọ́run sí fún yìí. bọ́lá ti sọ lánàá dọ́tẹ́mi ó di mọ́mú ọ̀fọ̀ Amẹ́ríkà mo fẹ́ lọ mo ti parí gbogbo òwe bàbá bá sáláìsì bá ní mo bá ń dìbò àfúláìtì mi pé mo fẹ́ kí n dúró ní kí n lọ sáàsì bí ọmọ lóòkù àṣìlẹ̀ mọ́mú ló dúró. ẹ̀jẹ̀ á tẹ́wọ́ fún bàbá. àmọ́ òun tó a bá wà sákòjú ju tiẹ̀ wà ó fẹ́ mọ orú ojú tó ní. àwọn ò fẹ́ mọ orú ojú rẹ o Mufasiru ojú wo lèyàn máa sá fún wọn. bàbá náà máa ń wù wọn báyìí sẹ́yìn ní wù wọn ní yídì wọ́n wù yín ní yídì ẹ̀sìn àmì wọ́n máa wù yín ní jímọ̀ ẹ̀ tó bá ti wù wọn ó kù láyé nù. ojú wo náà wà nìkan ẹ wù wá kẹ́lẹ́ wù wá láfi fún gbàrí kẹ́lẹ́ máa wù wá. àbójú tí ó wò yín papò ní lágbà ojú tí wọ́n sẹ́ máa yín tọ́ka yín ọ̀dẹ̀ lulẹ̀ ẹ̀ ní sí àkákò rẹ̀. Salamu ala Nuhi fil alamin. wọ́n mi lọ yẹn ti wọlé. àfáà ni wọ́n. Alhamdulillahi, alhamdulillahi, alhamdulillahi. Ọlọ́run tó mú wa ṣírò lọ, sóhun ló mú wa ṣírò dé. Alhamdulillahi. Fẹ́rẹ̀ pé ó ń jọra wọn. Àti ẹ̀bí ní sunkún ẹni kíni. Wa Bashir, wa Bashir. Aṣọ tọ́lọ̀ ń gbé kọ́ ló tún bọ́ sí ọlọ́run padà. Bàbá Amọ̀dúnrà. Al-Fatiha. Bismillahir Rahmanir Rahim. Alhamdulillahi Rabbil Alamin. Ar-Rahmanir Rahim. Maliki Yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Ihdina as-siratal mustaqim. Siratal ladzina an'amta 'alayhim. غير المغضوب عليهم ولا الضالين. آمين.